ẹ̀yin èèyàn wa ṣé ẹ kàn tí ẹ ti gbàgbé pé ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ọ̀rọ̀ yẹn má dẹ̀ ṣì wá ní ẹjọ́ tí wọ́n sì ń gbọ́ ẹjọ́ yẹn lọ́wọ́lọ́wọ́ kódà lónìí olónìí ilé ẹjọ́ high court nílùú Ìbàdàn wọ́n jókòó láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn bọ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí mo mọ̀ọ́mọ̀ fẹ́ mú wá kẹ́yìn èèyàn kẹ́lẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ yẹn sì ń lọ o ọ̀rọ̀ yẹn sì ń lọ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ilé ẹjọ́ lónìí Queen Naomi Alhaji Oríyọmí Hamzat àwọn agbẹjọ́rò wọn sọ̀rọ̀ kí ni resolution ti ilé ẹjọ́ tí wọ́n conclude sí lónìí nílé ẹjọ́ nílùú Ìbàdàn gbogbo ẹ̀ ní màá yàn nàná fẹ́yìn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan ìyẹn alákọ̀ọ́kọ́ now àwọn ọlọ́pàá ṣé mọ̀ pé mo ṣèlérí fún yín pé ọ̀rọ̀ Ọlásùnkànmí tán ló pòórá ní CCC báwọn fún yín ní update lójoojúmọ́ lórí ẹ̀ àwọn ọlọ́pàá ti lọ ti ilé ìjọsìn CCC yẹn pa o wọ́n ti lọ ti pa kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi lọ ti pa ṣé ẹ gbàgbé lánàá pé mò ń sọ fún yín pé kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó wọ́n sọ̀rọ̀ pé àwọn ò gbọ́ sọ̀rọ̀ yẹn ni pé bọ̀ táwọn sì ti gbọ́ sí pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ pé gbogbo everything lórí kéèsì yẹn làwọn ò bú jáde kódà àwọn ọlọ́pàá sọ wọ́n láwọn èèyàn méjì tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ yẹn kéèsì yẹn sì wọ́n ti sọ di suspected murder case ó ti kú òní kọ́ mọ́ kó ránṣẹ́ ẹgẹ́s ṣẹ́rí pé kéèsì yẹn ti ń le náà wọ́n wá láwọn èèyàn méjì wọ́n ti sá kúrò Nàìjíríà tọ́rọ̀ yẹn ń bọ̀ àwọn òun ló sá kúrò Nàìjíríà màá yàn nàná ọ̀rọ̀ méjèèjì ni mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ìmọ̀ mi tó dé dúró láì fàkókò ṣòfò ẹjá bẹ̀rẹ̀ pẹ̀lú ti Alhaji Oríyọmí Hamzat mo kí ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé ibi tẹ̀ tí ń wò wá lágbára Ọlọ́run ìbànújẹ́ kéré ó pọ̀ ní kàn wá láṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ máa bá wa share ètò yìí ẹ máa love ẹ máa like ẹ bá wa pín ó kan gbogbo àwọn èèyàn la káwọn èèyàn lè mọ ohun tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé tí ìkànnì Àràbà ń tà gbé lọ́wọ́ lọ́dọ̀ tiwa nìyẹn now lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi tó wà nílé ẹjọ́ gíga nílùú Ìbàdàn yẹn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá gbàgbé níbẹ̀rẹ̀ towards the end of the last year ni wọ́n fẹ́ ṣe end of the year fáwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún tí wọ́n ní kí wọ́n á gbẹ̀kún tí olórí Naomi tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ tó fi di pé wọ́n ń tẹ àwọn èèyàn pa tí wọ́n fi mú Alhaji Oríyọmí Hamzat Queen Naomi tí wọ́n fi wọ́n pamọ́ sí àhámọ́ ṣé ìgbàgbé tọ́rọ̀ yẹn lé kókó tí gbogbo ayé pariwo pé oore làwọn ará abí fẹ́ ṣe bó olóore á ṣe wá dibi mọ́ èèyàn lọ́wọ́ gbogbo wa ní náà la pariwo tá àdákẹ́ gbà yẹn ṣùgbọ́n ẹjọ́ yẹn sì tẹ̀síwájú ilé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ilé ẹjọ́ lónìí ẹ̀yin èèyàn ní tó ṣẹlẹ̀ rèé o èmi gangan ló yẹ kí high court bẹ̀rẹ̀ sí ní máa gbọ́ ẹjọ́ yẹn lọ ṣùgbọ́n plate èyí tó tẹ̀ wá lọ́wọ́ òní wípé wọ́n ní àwọn tí wọ́n fẹ̀sùn kàn ìyẹn Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi wọ́n ní wọ́n sọ fún ilé ẹjọ́ wípé kán jẹ́ káwọn yanjú ọ̀rọ̀ yẹn nítùbí ìlùbí wọ́n bẹ̀ ní ẹjọ́ bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yóò ń ṣe nǹkan tó yẹ ká máa fa àbí ká máa gbàgbé ẹni gbàgbá ọtí ẹ fún wa láàyè ká wá àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn àwọn tó ṣèṣe ká bá wọn sọ̀rọ̀ pé àwọn sì ṣe tán o láti san owó gbàmábínú káwọn fún wọn lówó gbàmábínú láti múnú wọn dùn ẹni tó wá jẹ́ adájọ́ náà tó ń gbọ́ ẹjọ́ yẹn ìyẹn justice pé ẹjọ́ yẹn yẹn adájọ́ Ládìran Akíntọ́lá ó ní pé ok ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀ ilé ẹjọ́ wá grant wọn ní ọ̀sẹ̀ méjì wípé kí wọ́n fi wá àwọn ẹbí àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ àtàwọn tí wọ́n ṣèṣe kí wọ́n lè jọ sọ̀rọ̀ papọ̀ kí wọ́n fún wọn ní owó gbàmábínú ẹ̀yin èèyàn ìgbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ tó dáa ni pé kàkàtì ẹ̀yànjú ẹ̀ náà ẹ tó wá jẹ́ agbẹjọ́rò fúnjọba Àyíkómọ̀ Abíọ́dún agbẹjọ́rò ìjọba nìyẹn tó ń ṣojú ìjọba ló wá sọ pé tòótọ́ ni tí wọ́n béèrè fún nìyẹn pé àwọn dẹ̀ fọwọ́ sí i ṣùgbọ́n ẹ tó wá jẹ́ agbẹjọ́rò tiwọn náà ìyẹn agbẹjọ́rò Queen Naomi wọn kàn tiẹ̀ ló sọ̀rọ̀ pé bí ọ̀rọ̀ yẹn bó ṣe lọ ní tó ṣẹlẹ̀ ìyẹn agbẹjọ́rò Musbau Adétúnbí SAN wọ́n wá ṣàlàyé wípé ní táwọn tọrọ lọ́wọ́ ní ẹjọ́ nìyẹn wípé kán gbà wọ́n láyè
káwọn yanjú ọ̀rọ̀ yìí tù bí ìlú bí pé kí ọ̀rọ̀ yìí ṣe táwọn fà àbí táwọn gbàgbé ẹni gbàgbá ọtí. Ṣùgbọ́n wá tẹ̀síwájú pé ara nǹkan tínú àwọn òfin dùn ni wípé ṣé bí oore làwọn oníbàárà àwọn fẹ́ ṣe tó padà wá dibi àbí ó dibi kọ́lọ̀ mọ́ jẹ́ kó oore dibi mọ́ wa lọ́wọ́ orí ò ní dibi mọ́ wa lọ́wọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé Alhaji Oríyọmí Hamzat Queen Naomi ẹ máa rí wípé wọn à jẹ́ kí ṣòro ìwé àwọn dáhùn torí pé Ọlọ́run tì wọ́n lẹ́ Ọlọ́run gan rí wọn wípé oore ni wọ́n ń ṣe ṣùgbọ́n táwọn èèyàn fi ìwà wà wóró tí wọ́n fi dá gbogbo ẹ̀rú. Now agbẹjọ́rò Queen Naomi ìyẹn SAN Musbau wọ́n tún wá tẹ̀síwájú ìyẹn SAN Musbau Adétúnbí wọ́n tẹ̀síwájú pé tá a bá ní ká máa fa ọ̀rọ̀ ilé ẹjọ́ ká máa sọ lójoojúmọ́ ilé ẹjọ́ pé kò sí ọjọ́ táwọn tí àwọn èèyàn wọn pàdánù tí wọ́n pàdánù àwọn èèyàn wọn tí wọ́n mọ̀ ń gbọ́ ẹjọ́ yìí tí wọ́n mọ̀ tí wọ́n ò ní mọ̀ rántí pé tí wọ́n ò ní mọ̀ bàjẹ́ wípé ẹ má jẹ́ àgbàbí ẹni bàbá tó pọ̀ ilé ẹjọ́ lédè kan wọ́n gba ìbẹ̀ wọn wọ́n wá ní wọ́n fún wọn lọ́sẹ̀ méjì pé láàrin ọ̀sẹ̀ méjì yẹn o kí wọ́n wá àwọn ẹbí yẹn lọ kí wọ́n sọ̀rọ̀ nítubílù kí wọ́n sì sanwó gbàmọ́bínú fún wọn wọ́n á wá padà lọ ilé ẹjọ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì yẹn ṣùgbọ́n ìyẹn èèyàn èmi ní àwọn ọ̀rọ̀ kan bí bóyá kò lè rí bẹ́ẹ̀ bóyá mo lè gẹ́ẹ̀tẹ̀ ẹ̀rọ mi ṣé èèwọ̀ ni kíjọba wa gba ọ̀rọ̀ yìí kán pe gbogbo àwọn tí wọ́n pàdánù àwọn ọmọ wọn àbí tí wọ́n farapa kí wọ́n pè wọ́n sọ̀rọ̀ ẹ wá ẹjẹ́ àjọ sọ̀rọ̀ kíjọba kí wọ́n kàtẹ́ take charge ọ̀rọ̀ yìí kí wọ́n wá mówó kí wọ́n fún wọn kọ́rọ̀ yìí dẹ̀ tán síbẹ̀ torí kí n tó ṣẹlẹ̀ yìí sìn ṣé ẹ mọ iye owó tí ó jáde lápò Alhaji Oríyọmí Hamzat Queen Naomi àti principal Islamic High School ẹ má gbàgbé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kọ́ ń gbà yẹn wọ́n láwọn ni wọ́n sanwó ìtanràn báyìí. níbi ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat níbi ó dé dúró la tán yẹ ká tó mú wá sí etí gbọ̀yìn ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo èèyàn ọmọ Nàìjíríà ṣé mo yí ọ̀rọ̀ ọ̀hún wà nílé ẹjọ́ tẹ́sán gbẹ́jọ́ síwájú Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi wọ́n ti yà á yọjú sílé ẹjọ́ wọ́n ti bá wọn sọ̀rọ̀ pé ǹjẹ́ ká bọ́n òbí hàn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ǹjẹ́ ká ṣètò ọ̀rọ̀ ní tùbínùbí ká bọ́n sọ̀rọ̀ wọn bá fẹ́ gbà ká fún wọn. ṣé mo yí gbogbo rí alámọ̀ pé Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ó rè mọ̀mọ́ ní mọ̀ sí nígbà wọn o kí ọ̀rọ̀ ọ̀hún kó tó di bí kọ́ mọ̀mọ́ já sí orí sí o wọ́n dẹ̀ ṣẹlẹ̀ sáyẹn Alhaji Oríyọmí gbà ní lágbára Ọlọ́run Elédùmarè àmì àríwú rẹ̀ mọ́ ìwọ gbogbo bí ẹjọ́ ń ṣe lọ nílé ẹjọ́ gbogbo ẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán ìmọ̀jẹ̀mẹ̀gbà ńlá kòkò àti nípa ọ̀rọ̀ ọmọkùnrin kan tí wọ́n pè ní Súnkànmí tó dàwátì níwájú ìjọ olùṣọ́ kan tí ń bá gbàgbé ṣé mọ̀ yí ọ̀rọ̀ ń já rìnrìn nílẹ̀ Súnkànmí tí yéyé àti bàbá rẹ̀ jáde tẹ́yìn kan sábà ń wọ ọmọ wọn tẹ́yà wá Súnkànmí tí láì sọmọ ewúrẹ́ ìwọ ìmọ̀jẹ̀mẹ̀gbà yẹn lákòókò yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ọ̀rọ̀ ọ̀hún ti wá le ju bíi ti tẹ́lẹ̀ lọ débi pé ìjọ nǹkan bẹ́ẹ̀ ti yà á tìjọ hàn ọlọ́pàá ti yà á tìjọ hàn ìwádìí dẹ̀ lọ lórí bọ́mọkùnrin ní ṣe bó ṣe rìnrìn àjò rẹ̀ torí ọmọ rẹ̀ ó kú Súnkànmí ọmọ ráàyè rẹ̀ láti jọmọ tí wá Súnkànmí bẹ́ẹ̀ o ṣé mọ̀ yìí ìwádìí jẹ́ kó yé wa nígbà wọn tẹ́yìn ń ṣe transfer kan jáde nínú fóònù Súnkànmí sákàǹtì olùṣọ́ àtọmọ olùṣọ́ tó dẹ̀ jẹ́ pé ọ́n dẹ̀ wá Súnkànmí ọmọ dẹ̀ tí ròókù rẹ̀ ọ́n ti ráàyè Súnkànmí bẹ́ẹ̀ o ń gbọ́ bó wá ní ọ̀rọ̀ transfer ṣe jẹ́ látòrí fóònù Súnkànmí sórí fóònù olùṣọ́ àtọmọ olùṣọ́ gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán tí ẹ bá gbàgbé nípa ọ̀rọ̀ Làǹdé wà nílẹ̀ náà ṣé mo yí ọ̀rọ̀ Làǹdé ṣé mo yí ọ̀rọ̀ ó kọ́ni lọ́gbọ́n ni nípa ọmọbìnrin hàn pé ní ìyàwó Làǹdé torúkọ rẹ̀ méjẹ́ dára sí mi àti ọ̀rẹ́ rẹ̀ tí hàn pé ní Marigold àti bàbá tí tèé bá gbogbo rí hàn sùn ṣé mo yí ọ̀rọ̀ tó lágbára níbẹ̀ ṣé wàá rí gbogbo àṣírí tó wà láàrin gbogbo rí hàn pátá àti Marigold àti ìyàwó Làǹdé tán pè ní dára sí mi àti bàbá tí gbogbo rẹ̀ ń gbọ́ torí yèyé Ẹsábọ́ọ̀dù ti yá sí conference call pẹ̀lú gbogbo rẹ̀ ló mọ̀mọ́ tó àṣírí ara rẹ̀ hàn
ń gbọ́ ṣé ìgbé ayé gidi náà ọmọbìnrin ṣé ìgbé ayé gidi náà dẹ̀ náà gbé bẹ́ẹ̀ kẹ́nìyàn dé àgbẹ̀ abẹ́rùlé ọkùnrin kan kó dé àṣẹ gbogbo yìí ìyẹn òbí kí n máa bá ọmọ yín sọ̀rọ̀ o ẹni ọmọ rẹ bá a bá rìn kó o mọ̀mọ́ wá rẹ o wọ́n yí àgùntàn tó bá járìn àá jẹ́gbẹ́ ń gbọ́ ìgbé ayé ọmọbìnrin mi gbé mẹ́sẹ̀ ìgbé ayé mọ̀mọ́ dá o ń gbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà mọ̀mọ́ jẹ́ mi gbọ́n lákòókò fáǹfààní yìí tètè subscribe sórí ètò kí n subscribe sórí ètò oníkíní kan bí aago bẹ́ẹ̀ tán ilé yìnbó pè ní notification bẹ́ẹ̀ ìmọ̀ tẹ́kíní aago kí n on notification bẹ́ẹ̀ yín sílẹ̀ òun láta inú lo bó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò fún yín olólùfẹ́ rẹ̀ ìwọ ìmọ̀ jẹ́ mi gbọ́n lákòókò ìwáyà àgbọ̀ fọ́nrán adúpẹ́ lọ́wọ́ gbogbo yín tètè subscribe tẹ́yìn dẹ́ bá wa wo fọ́nrán tẹ́yìn bá wa like rẹ̀ tẹ́yìn bá wa share rẹ̀ lágbọ́dọ̀ Ọlọ́run Elédùmarè òun yín náà bá dáwọ́lé oríire láàjá síbi yìí ìmọ̀ jẹ́ mi gbọ́n lákòókò kí n má gbàgbé kí n wo fọ́nrán tán látòkè délẹ̀ kí n yá gbogbo àṣírí tó wà ń bẹ̀
ìmọ̀mọ̀ gbàgbé o orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni ìwà tí ń ti gbọ́ gbogbo rẹ̀ ń wo ọ̀rọ̀ ju bí ìyé lọ.